Kú dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wa, Ọlọ́run wa aláàánú àti ibi ìsádi wa, Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, Ọlọ́run tí kò fi gbà kan fi wá sílẹ̀, ọba tí ò pa wá tì, ọba tí ò ṣá wá tì. Ògo ní forúkọ mímọ́ yín o. Àdúpẹ́ fún ojú oore àti àánú láti tún rí ọjọ́ àìkú mìíràn. Ògo ní fún yín o. Àdúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni kó ṣayé ọkàn àti ara wa ní rere, ká jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ àti olùṣe ọ̀rọ̀ náà. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, ní ọjọ́ àìkú ọjọ́ 26 oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé Ọlọ́run ní ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ mi. Ọlọ́run ní ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ mi. Nígbà tí a máa kọ sórí wa nínú ìwé orin Dáfídì orí 51 ẹsẹ̀ ìkíní. Ìwé orin Dáfídì orí 51 ẹsẹ̀ ìkíní. Olúwa ni ààbò àti agbára wa, ó jẹ́ olùrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ìgbà tí a mú bíbélì kíkà wa lórí inú orin Dáfídì bákan náà orí 51 ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ọlọ́run ni ààbò wa àti agbára wa, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà ni àwa kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ sí ayé nìdí, tí a sì sí àwọn òkè ńlá nípò lọ sí inú òkun. Bí omi rẹ̀ tilẹ̀ ń hó tí ó sì ń ru, tí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀. Odò kan wà o, sísàn èyí tí ó mú inú Olúwa dùn. Ibi mímọ́ àgọ́ wọn ni ọ̀gá ògo. Ọlọ́run ń bẹ ní àárín rẹ̀, a kì yóò sí ní ìdí. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ o. Àwọn kèfèrí ń bínú o, àwọn ilẹ̀ ọba ń sìdí o. Ó fọhùn, ayé yọ́ o. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa, irú ahoro tí ó ṣe ní ayé. Ó mú àwọn ọ̀tẹ̀ tán dé òpin ayé. Ó ṣí ọ̀run, ó ké ọkọ̀ sí méjì. Ó fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ o, kí ẹ mọ̀ pé èmi ni Olúwa o. A ó gbé mi ga nínú àwọn kèfèrí, a ó gbé mi ga ní ayé. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹ̀ní ọjọ́ àìkú. Ẹsẹ̀ àkọ́sórí wa tí ò ní ṣe àfihàn pé Ọlọ́run ní ìrànlọ́wọ́ wa tó wà ní àkókò ìṣòro. Òun ni Ọlọ́run ìgbà tó ti kọjá, ṣùgbọ́n òun náà tún ni Ọlọ́run ìsinsìnyí. Ó lè ṣàtúnṣe ohunkóhun tó ń yọ ayé rẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ nítorí àbájáde àwọn àṣìṣe tí o ti ṣe sẹ́yìn o. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ mi nígbà tí mo jẹ́ olùkọ́ ní yunifásítì ti Èkó, ó wá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó ní ìṣòro kan o. Ó máa ń làágùn ní ìgbà gbogbo, ó sì máa ń rùn gan-an. Kò sí ẹni tí ó lè jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí bí ó ṣe máa ń rùn. Àwọn dókítà oríṣiríṣi wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fún un láti ṣe, ṣùgbọ́n o, ìṣòro náà tẹ̀síwájú. Bí mo ṣe fẹ́ gbàdúrà ni Ọlọ́run sọ pé rárá, má ṣe gbàdúrà. Ó nílò láti ṣe àwọn àtúnṣe kan. Mo sọ fún ohun tí Ọlọ́run sọ fún mi. Mo sọ fún un kánkán pé ó sì lọ, ó sì ṣe àtúnṣe tó yẹ. Lẹ́yìn àtúnṣe náà, ó padà wá bá mi kí n lè gbàdúrà fún. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé kí n kò nílò láti gbàdúrà fún, kí n kàn sọ fún un pé kí ó má mu omi tútù o fún ọ̀sẹ̀ 2. Èyí ni ó jẹ́ òpin ìṣòro náà o. Àwọn dókítà kò lè yanjú ìṣòro yìí láéláé, ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ìrànlọ́wọ́ tó wà ní ìgbà gbogbo, ó lọ sí àtijọ́ rẹ̀, ó yí ipò náà padà, ó sì fún un ní ẹ̀rí. Nígbà tí ó bá sọ pé Ọlọ́run wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́, ó túmọ̀ sí pé kò sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí kò mọ̀ o. Ó tún túmọ̀ sí pé ó mọ àná tó dára jùlọ láti kópa nínú ó mọ àwọn ọ̀nà tó dára jùlọ o láti kópa nínú àwọn ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ìrànlọ́wọ́ Ọlọ́run jẹ́ ohun tó wà ní ìgbà gbogbo fún àwọn tí ó ti fi ayé wọn sílẹ̀ fún un. Ìwé Àìsáyà orí 75 ẹsẹ̀ 24 ó sọ pé kí wọ́n tó pè é, èmi yóò dáhùn. Kí wọ́n tó pè ní èmi yóò dáhùn. Nígbà tí wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́, èmi yóò sì gbọ́. Èyí túmọ̀ sí pé kó tó di àkókò tí ó mọ̀ pé o nílò ìrànlọ́wọ́ ti wà
nígbà gbogbo ó ti lọ síwájú rẹ láti pèsè ọ̀nà àbáyọ fún ọ. Mo gbàdúrà pé wàá ní ìrírí púpọ̀ sí ti ìrànlọ́wọ́ Olúwa tó péye tí a ti ṣètò láti ìsinsìnyí lọ ní orúkọ Jésù. Àmín. Síbẹ̀ o, mo gbọ́dọ̀ fi kún pé tí o kò bá tí ì fi ayé rẹ fún Jésù pátápátá, o kò lè ní ààyè sí ìrànlọ́wọ́ rẹ o. Ìrànlọ́wọ́ tó wà ní ìgbà gbogbo yìí o. Má ṣe dàbí àwọn ènìyàn kan tó máa ń fọ́nu. Wọ́n máa ń gbéraga nípa ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run ní àkókò tí ó ti kọjá, tí wọ́n sì tún ń retí pé kí Ọlọ́run náà kí ó dìde kí ó ràn wọ́n lọ́wọ́ ní àkókò yìí. Tí o bá jẹ gàba lórí ògo àtijọ́, tí o sì ń ṣògo, tí ò ń sọ̀rọ̀, tí ò ń fẹ̀gẹ̀ lórí ògo àtijọ́, àkókò ti tó láti tún ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run ṣe o. Nítorí tí o bá ṣe èyí, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní rí ìrírí ìrànlọ́wọ́ rẹ̀ tí ó wà ní ìgbà gbogbo. Kókó ọ̀rọ̀: Olúwa ni ìrànlọ́wọ́ tó wà ní ìgbà gbogbo fún àwọn tó mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùrànlọ́wọ́ wọn. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run ìrànlọ́wọ́, dìde fún ìrànlọ́wọ́ mi, kí o ran ayé mi lọ́wọ́, ran gbogbo ohun tó ń jẹ́ ti tèmi lọ́wọ́, kí n rí ìrànlọ́wọ́ àti àánú rẹ gbà. Gbogbo àwọn tí kò tí ì mọ̀ ọ́, Olúwa jọ̀ọ́ gba ọkàn wọn là, kí àwọn náà kí wọ́n lè rí ìrànlọ́wọ́ gbà. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín, yóò sì dáhùn àdúrà yín ní orúkọ Jésù. Àmín.